tí mo fẹ́ mọ̀ sọ wọ́n kọ́ fún mi ni ìdílé mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ìjókòó yìí ni wọ́n fọwọ́ síwèé náà pé kí n kà á fún gbogbo ayé. Gbogbo mọ́gàjí 40 ló sì fọwọ́ sí ìwé pé kí n kà á fún gbogbo aráyé. Wọ́n pe àkọlé rẹ̀ ní kíkọ̀ fún ọba Abdulrasheed Adéwálé Àkànbí àìṣojú wa bó ti tọ́ àti bó ti yẹ lórí àgbèrè baba ńlá wa àti àwọn àfaradà tí a ti ní kó tó di wípé ó di kíkọ̀. Kí sì ni àwọn àfaradà tí a ti ní yìí? Wọ́n kọ sínú ìwé yìí pé gẹ́rẹ́ tí ọba Abdulrasheed Adéwálé Àkànbí gorí àpèrè tó pé 20 àti ẹyọ kan tí àwọn olóyìnbó ń pè ní 21 days láti bẹ̀rẹ̀ sí ní rí àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ Ìwó. Ní ìpèbí ọba yòówù tó bá rí kó jẹ ó gbọ́dọ̀ lo 101 ọgọ́rùn-ún ọjọ́ àtẹyọ kan ní ìpèbí. Ìpèbí yìí ni a ti ń kọ́ ọba ìṣe, ìwà, ọ̀rọ̀, ìrìnsí àti ìbálò lórí ààyè tí ó ń lọ. Ìdí nìyẹn tó fi máa ń gbà wọ́n lásìkò kí ó tó di wípé wọ́n sọ pé kó jáde ní ìpèbí. Wọ́n rí dájú wípé àwọn ti kọ́ ní àwọn nǹkan wọ̀nyí tó ti mọ̀ lámọ̀dájú kó tó di kó jáde. Ṣùgbọ́n bí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ṣe lo 20 àtijọ́ kan ní ìpèbí ló jáde ńbẹ̀ láì sí ìmọ̀ gbogbo ìdílé tí ń jọba nílẹ̀ Ìwó lórí rẹ̀. Èyí mú kí ẹni tí ó jẹ́ olórí fún gbogbo ọmọ ọba nílẹ̀ Ìwó nígbà náà gbé ikọ̀ dìde láti lọ bá ọba Abdulrasheed Adéwálé Àkànbí sọ̀rọ̀ lórí rẹ̀. Èmi wà pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n jọ dìde lọ bá níjọ́ náà. Ọmọ ọba Musbau Abanikanda wọ́n wà pẹ̀lú wa níjọ́ náà. Ọmọ ọba Tajudeen Adédòkun wọ́n wà pẹ̀lú wa níjọ́ náà. Ikọ̀ ẹlẹ́nu 6 ni, kò dá mi lójú pé mo rántí àwọn yòókù mọ́. Ṣùgbọ́n níjọ́ náà gbogbo akitiyan wa láti jẹ́ kí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ó gbà wípé wọn kì í ṣe bẹ́ẹ̀ pàbó ló já sí. Ìgbà tá a padà délé fún àwọn bàbá lábọ̀, bàbá wa ní ẹ má gbìjà èèwọ̀ ní má gbìjà ara rẹ̀ fún ara rẹ̀. Wọ́n gbà pé kò sẹ́ni tí ò ní kẹ́kọ̀ọ́ yẹn dójú àmì ní ìpèbí tí kò ní máa ṣi ààyè yẹn lò. Gbogbo ìgbìyànjú gbogbo ọmọ ọba ọ̀dọ́ àtàgbà nígbà náà láti má jẹ́ kó rí bẹ́ẹ̀ pàbó ló já sí. Ibi àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, a gbọ́ wípé ọba Abdulrasheed Adéwálé Àkànbí ó fẹ́ wú ibì kan tí à ń pè ní Létà. Ilétà níbi tí wọ́n ń sin àwọn bàbá tó ti jẹ nílẹ̀ Ìwó sí. Nígbà tá a gbọ́ pé ó fẹ́ wú bẹ́ẹ̀, àwọn bàbá tún gbé ikọ̀ dìde pé bẹ́ẹ̀kù ọba ròde ẹwà ó yẹ kó wọ ẹgbẹ́ ẹ̀ lórí sáà. Ó yẹ kó wo àwọn ìlú yòókù tí wọ́n ti ń jọba. Kò sẹ́ni tí máa ń wú sàárè àwọn bàbá tó ti lọ, àwọn ọba tó ti lọ. Tẹ́ ẹ bá dé Ọ̀fà níbẹ̀ yẹn,
yàrá kọ̀ọ̀kan ni wọ́n fi ọba kọ̀ọ̀kan sí tí wọ́n sì fi fọ́tò wọn sí ara ilẹ̀kùn rẹ̀, wọ́n sì tún kọ orúkọ wọn sí. ṣùgbọ́n gbogbo akitiyan láti má jẹ́ kó rí bẹ́ẹ̀, ọba Abdulrasheed Adéwálé Àkànbí kọ̀ jálẹ̀. ó wú gbogbo sàárè yẹn, kódà ẹ̀rí ń bẹ wípé ọmọlanke ni wọ́n fi ń kó eegun òkú àwọn bàbá tí wọ́n lọ rèé dà sí ibì kan. a padà gbọ́ wípé nítorí wípé kò sí àwọn bàbá wa tó wà ńbẹ̀ nígbà tí wọ́n ń wú nígbà yẹn, àwọn ọ̀dọ́ tó wà ńbẹ̀ sọ wípé ibi tí wọ́n da eegun yẹn sí ni wọ́n padà fi ẹ̀wọ̀n yípo rẹ̀ tí wọ́n ń kó ẹṣin sí nìsín, tí èyí jẹ́ ìbànújẹ́ ńlá fún àwọn ọmọ ọba àti àwọn mọ́gàjí lápapọ̀. à ń fàsìkò yìí pè fún ìdánimọ̀ àwọn bàbá tó ti lọ yẹn, kí ọba Abdulrasheed Adéwálé Àkànbí tètè lọ ṣe àtúnṣe rẹ̀, kí a dá sàárè bàbá oníkálukú mọ̀. bí bẹ́ẹ̀ kọ́ bá a ti sìnkú òní láàsìn tọ́lá o. tí àwọn tí ó ti lọ tí a bá fi dá sàárè wọn mọ̀, gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ ká dá sàárè wọn mọ̀, bí Ọlọ́run bá jẹ́ ọba òdodo gẹ́gẹ́ bá a ti mọ̀ sọ́ba òdodo tí kì í sọ́ba alábòsí, wọn ò ní dá sàárè wọn mọ̀. Ọmọọba. Gẹ́rẹ́ tí ìyẹn lọ tán, ọba Abdulrasheed Adéwálé Àkànbí bẹ̀rẹ̀ sí ní pariwo wípé Odùduwà ànábì kan ni, ó yẹ kí wọ́n máa ṣe sálàláhù aláìhí wàsálàm fún tí wọ́n bá dárúkọ rẹ̀, kí gbogbo ayé ó sì máa gbóṣùbà fún gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé fún ànábì Muhammad. aṣọ ìbílẹ̀ ló yẹ kí wọ́n fi máa rán ìjáàbù, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí ilẹ̀ Ìwó, wọ́n tètè yọ sí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ní ọ̀nà tí ó yé wọn láti yọ sí. wọ́n fara wọn hàn tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gbà wípé kò yẹ kóun ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn. ọba Adéwálé Àkànbí bá débi wípé gbogbo oríta tó wà ní ilẹ̀ Ìwó nígbà náà ni òun ó mọ èrè sí, tí wọ́n sì gbìyànjú díẹ̀ kó tó di wípé àwọn mùsùlùmí ilẹ̀ Ìwó dá wọn lọ́wọ́ kọ́. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣe yìí náà, ọmọ ọba tún gbé ikọ̀ dìde láti lọ ṣàtúnṣe wọn, ṣùgbọ́n nítorí wípé àìkẹ́kọ̀ọ́ dójú àmì ní Ìpèbí kò jẹ́ kí wọ́n ní etí ìgbọ́ sí àwọn ọba àti àwọn mọ́gàjí tó ń lọ bá wọn. gẹ́rẹ́ tí wọ́n kú òun bẹ̀ tán ni wọ́n fẹ́ mú àwọn oyè kan tí a kì í jẹ ní ilẹ̀ Ìwó wọlé sí ilẹ̀ Ìwó bíi Sòókò. èyí jẹ́ tuntun ní etí àwọn bàbá wa wípé a kì í jẹ Sòókò ní ilẹ̀ Ìwó. ó mú kí wọ́n gbé ikọ̀ dìde ránṣẹ́ sí ọba Abdulrasheed Adéwálé Àkànbí. ṣùgbọ́n níjọ́ náà àwọn tí wọ́n lọ ẹni orí yọ ó dilé ni o, torí èmi náà wà nínú àwọn tó lọ níjọ́ náà. Alhaji Ismail Alade aka Ekomangi wà nínú àwọn tí wọ́n lọ níjọ́ náà. wọ́n ní apọ̀ tá a lọ níjọ́ náà, ẹni orí yọ ó dilé ni. ọba Abdulrasheed Adéwálé Àkànbí fa àkékọ́rí pé dandan ni kí àwọn joyè náà, bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọba náà fa àkékọ́rí pé oyè náà ò ní jẹ́ jíjẹ. èyí mú ìtàkùrọ̀ gan díẹ̀ lọ́wọ́ tí ó fi di wípé ọlọ́pàá dá sí i. kó tó di wípé ó di ọjọ́ oyè yẹn,
ọba Abdulrasheed Adéwálé Àkànbí láti sọ pé kí ọlọ́pàá wá gbé bàbá wa Babátúndé Arówólò tó jẹ́ olórí ọmọ ọba nígbà yẹn, kí Ọlọ́run bá ní ṣe ṣùgbọ́n pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn mọ́gàjí àti àwọn ọmọ ọba ilẹ̀ Ìwó, gbogbo ọmọ ọba tí ń bẹ nílẹ̀ Ìwó àtàwọn mọ́gàjí ni wọ́n dà lọ sí police station níjọ́ náà. Ṣùgbọ́n nígbà tí ọlọ́pàá wá rí wípé báwo la ṣe ti gbogbo àwọn eléyìí mọ́lé, ó ń láti bá wa sọ̀rọ̀ pé ká lọ tònítòbí nòdí. A padà sílé, ṣùgbọ́n gbogbo ìtònítòbí nòbí wa pàbó ló tún já sí, títí tí wọ́n fi oyè Sòókò náà jẹ. Ọjọ́ burúkú èṣù gbé mi lọ́jọ́ Sòókò yẹn. Àwọn ọmọ ọba fa àkékọ́rí, Olúwo náà gbà, ó di tọlọ́pàá. Wọ́n gbé àwọn ọmọ ọba, a rí ẹni tí wọ́n tì mọ́lé nínú wọn tó lọ́jọ́ 3, ààrẹ tó lọ́jọ́ 4. Èmi kékeré náà ló bí ọjọ́ 3 láti mọ́lé ọlọ́pàá nígbà náà l'Óṣogbo. Àdúpẹ́ lẹ́yìn rẹ̀ ó di kóòtù. Àwọn kan padà wọ́n bẹ̀bẹ̀, wọ́n dá wọn dúró, ṣùgbọ́n nú ẹni tí ó bẹ̀bẹ̀ tẹ́mi rẹ̀ dá láre pé ìjà yẹn kì í ṣèjẹ̀bi lèmi wà kí ilé ẹjọ́ tó tú ẹjọ́ náà ká. Síbẹ̀síbẹ̀ a gbà wípé àìkẹ́kọ̀ọ́ tó nípèbí ló ń ṣe wọ́n bẹ́ẹ̀. Àwọn bàbá tó fohùn wóhun, wọ́n fọ̀rọ̀ wọ́rọ̀, wọ́n ní ìyẹn ò tí ì tóhun tó lè ba ìbí jẹ́ pé ká tó máa ṣe pọ̀ pẹ̀lú ọba Abdulrasheed Adéwálé Àkànbí. Lẹ́yìn rẹ̀ ló di wípé ọ̀rọ̀ Fúlàní jẹyọ. Ọ̀rọ̀ Fúlàní yìí ó wá káàkiri àgbáyé débi wípé kò sórúkọ tí wọn ò pè wó tán. Wọ́n pè wá lọ́mọ àlè, wọ́n ní sọmọ ọba ò sí ń wo ni, wọ́n ní sáfọbajẹ ò sí ń wo ni, ṣé èèyàn ti tán wo ni. Ẹni ó bá lọ wo orí ìtàkùn ayélujára nígbà náà yóò mọ̀ wípé kò sí orúkọ kan tí wọ́n pè wó tó dáa nígbà náà. Èyí ló mú aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà, sẹ́nitọ̀ Orí Olówó, pé ìpàdé ẹlẹ́nu 7 nígbà náà. Nínú ìpàdé ẹlẹ́nu 7 yìí, bàbá wa Olóyè Mọdérí ń bẹ nínú ẹ̀, bàbá wa Olóyè Mọjírí ń bẹ nínú ẹ̀, bàbá wa Mọ́lúbìrin Tilẹ̀wó ń bẹ nínú ìpàdé yẹn. Ọmọ Mọ́gàjí Mọ́lójú ó wà níbẹ̀, èmi kékeré yìí wà níbẹ̀, Dr. High Prince Lékan Lámúyè wà níjókòó yẹn. Mi ìrántí mọ́ ẹni tó tún wà níbẹ̀ lọ́jọ́ ti ṣe díẹ̀. Wọ́n ń láti pè wá pé ká lọ bá bàbá wa sọ̀rọ̀, nítorí wípé ọmọ náà la máa ń rán sí bàbá ẹ̀, pé ọ̀rọ̀ Fúlàní tí wọ́n ń mẹ́nu lé yìí, ọ̀rọ̀ yẹn ti ń tàbùkù bá wa nílẹ̀ Yorùbá. A wá gbé ìgbà ọ̀nà ọ̀tọ̀ nígbà tá a kúrò lọ́dọ̀ sẹ́nitọ̀ Orí Olówó tán wípé ẹ jẹ́ ká kọ sínú ìwé kó jẹ́ pé a fi lé bàbá wa Olúwo lọ́wọ́, àwa náà a lè máa kà á. A pè bàbá wa Olúwo, nínú àdámọ́ wọn ní pé ẹni tó bá rí kó pè wọ́n, wọ́n á fẹ́ mọ̀ tó fẹ́ bá wọn sọ. Kí lẹ fẹ́ bá mi sọ tẹ́ fi fẹ́ rí mi? A ní ẹ má sọ fún wọn, torí wípé wọ́n lè má fún wa láàyè àti ṣùgbọ́n àwọn bàbá wa ní ẹ jẹ́ ká sọ. Ọ̀rọ̀ àwọn Fúlàní ni wọ́n pè wá sákèsí lórí rẹ̀. Wọ́n ní ká máa bọ̀. Ìgbà tá a dọ́dọ̀ wọn, wọ́n ní àwọn ti múra, àwọn ti ń travel. Wọ́n kàn gba ìwé wọn wò. Wọ́n ní kò sọ̀rọ̀ ńbẹ̀. Ọ̀rọ̀ Fúlàní, tí Fúlàní bá pọ̀, tí wọ́n bá ń lọ bí 1 million níwò, àwa ni a máa fi gómìnà lẹ̀, á ti ní òǹkà tó pọ̀ níye ju ti gbogbo ìlú yòókù lọ. Ṣé tá a bá fẹ́ pọ̀ ló ń kà níye, àwọn Fúlàní tí wọ́n ní wọ́n dáná bí kan tán ní kí wọ́n máa lọ làwọn wà máa gbà,
tí wọ́n bá tiẹ̀ wá jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹyọ kan tẹ́ ń sọ yìí tí àwa ò ju bí 1,100 lọ tí wọ́n bá ní kí wọ́n mú yàn wá ṣé kì í ṣàwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ náà ni kò ní tọ́mọ̀ owó náà Fúlàní náà ni wọ́n padà rè jẹ́ tí ó jẹ́ gómìnà lé wa lórí ṣùgbọ́n gbogbo akitiyan wa láti jẹ́ kí wọ́n mẹ́nu kúrò ńbẹ̀ àti láti jẹ́ kí wọ́n gbé gbọ̀nà tó tọ́ àti bó ti yẹ nígbà náà pàbó ló tún já sí. àwọn ò mọ̀ pé nídìí pàtàkì tí wọ́n fi ń ṣe nígbà náà lẹ́yìn ọ̀rẹ̀yìn la padà wá rí ìdí tí wọ́n fi ń ṣe. Ọlọ́run ó jẹ́ kí gbogbo àwọn òkú wa kó wọ àlìjánà fìrìdáùsì. ọmọọba ìtẹ̀síwájú kó lágbà. lẹ́yìn èyí ni a bá gbọ́ pé ọba Abdulrasheed Adéwálé Àkànbí àti ìkan nínú àwọn ọba agbègbè wọ́n wọ ìyá àjà níwájú AIG lóṣogbo. Irú kí leléyìí àgbọ́rí ṣùgbọ́n bàbá wa sọ yí pé kò sí ní tó jẹ mọ́ bẹ́ẹ̀. Agbowó ń sọ wípé ẹ̀kẹ́ ẹ̀ ń ya níbi tí wọ́n ti ń da ẹ̀ṣẹ́ bo òun. Agbọ́n ń sẹ́, oyin ń sẹ́, ojú olóko àtẹnu ẹ̀ ló sì wú kùlùbùkùlùbù yìí. Ṣùgbọ́n èyí ló mú kí àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀ṣun dá sọ̀rọ̀ náà nígbà náà tí wọ́n ní kí ọba Abdulrasheed Adéwálé Àkànbí lọ gbélé fún àsìkò péréte bóyá oṣù 6. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ AIG ìgbà náà wípé òótọ́ tí ó túlù wọn ò bá wa sọ, irọ́ tó kòlùjọ ni wọ́n bá wa pa. ọmọọba ìtẹ̀síwájú kó lágbà. èyí ló wá mú àwọn ọmọ ọba àti ìgbìmọ̀ mọ́gàjí gbà láti ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí. A tọ̀ gbogbo ọba agbègbè lọ wọ́n sì jẹ́wọ́ fún wa wípé àwọn ò ṣe fàǹfà pẹ̀lú àpèrè Olúwo. Àwọn gbà wípé àpèrè Olúwo ni bàbá tó bí gbogbo àpèrè tí ń bẹ ní ilẹ̀ Ìwó. Ọmọ kìí sì tàpá sí bàbá rẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ẹni tó ru ẹ̀kú eégún bàbá wa yìí ó rorò lárojù. Ẹni tó jókòó lórí àpèrè bàbá wa kò ní ìwà téèyàn fi máa kó èèyàn jọ. Ní tí wọ́n sọ ni mò ń gbẹnu wọn sọ o, bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n ó tuntun sọ o. Àwa gbà wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn mọ́gàjí àtàwọn ọmọ ọba àjọṣepọ̀ tó dán mọ́rán yóò wà. Èyí mú kí bàbá wa Lateef Adégbóyèga Abímbọ́lá kó àwọn ikọ̀ kan sòdí. Wọ́n sì ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ọba agbègbè tí ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú wọn kí ọ̀rọ̀ náà tó wá sí ibi ẹ̀rọ kò dín ní ìpàdé 10. Kí Ọlọ́run bá ní san bàbá náà lẹ́san rẹ̀. Àwọn ni wọ́n lówó wọn tí wọ́n fi ń fìnáǹsì gbómi gbé àwọn nǹkan kéékèèké tá à ń lò ń bẹ́ kalẹ̀. Kọ́lọ́run jẹ́ kọ́wọ́ wọn ó túbọ̀ máa ròkè sí i tí gbogbo àwọn ọba ẹ̀ fi gbà padà láti padà sí abẹ́ bàbá Olúwo. Nítorí wípé àwọn ọba ẹ̀ mú àpẹẹrẹ kan wá, wọ́n ní ká lè bá mọ̀ wípé àwọn ò ṣe fàǹfà pẹ̀lú àpèrè bàbá Olúwo. Wọ́n ní fún ọdún 2
tí ilé fi ségi nígbà tí bàbá mi Tádé ṣe wájà oṣooṣù láì sọ́ba ní orí ìtẹ́ làwọn wá ń pé síwò fún mítìn fún àpèrè tí ò ní ẹnìkankan tí ń darí rẹ̀ lórí. Ṣé nígbà náà téèyàn wá gorí rẹ̀ láwọn ò ní lè tẹríba tó bá lè mú àwọn tẹríba fún àpèrè láìsí èèyàn bẹ́ẹ̀. Ẹ̀rí yẹn tẹ̀wọ̀n lójú wa púpọ̀. Ṣùgbọ́n níjọ́ tá a wá lọ bá bàbá Olúwo gangan wípé a fẹ́ parí ọ̀rọ̀ yìí, ìjọ́ náà ni mo mọ̀ pé a lè rọ́rọ̀ náà parí. Torí nígbà tá a bá wọn lọ́balọ́ba gbègbè ṣèpàdé, wọ́n mú ẹ̀rí kan wá wípé wọ́n kọ lẹ́tà kan lọ sí Zone 11 tí wọ́n fi kó àwọn 10 nínú ọba nígbà náà. Pé lẹ́tà yẹn kí wọ́n withdraw rẹ̀ ní gbogbo ìgbà tí wọn ò bá tí gba lẹ́tà yẹn padà ní lẹ́tà yẹn sì lè ṣiṣẹ́ tako àwọn. Mọ́ nígbà tá a dọ́dọ̀ bàbá Olúwo, gbogbo ìgbìyànjú wa gan wọ́n ní àwọn ọ̀ràn wa pé ká parí ìjà. Wọ́n láwọn ọ̀ràn wa pé ká bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹnìkankan, àwọn ò sì rẹ́dì láti bẹ ẹnìkankan. Àwa náà gbà pẹ̀lú wọn pé kò yẹ kí ọba tó tóbi bẹ́ẹ̀ bẹ̀bẹ̀. A gbà pẹ̀lú wọn, a sì gbà pé wọn ò lè bẹ ẹnìkankan. Ìkan tí wọ́n fi kún tí ó dàbí ẹni pé ó mú wa fà sẹ́yìn díẹ̀ mẹ́ ni wípé bí ìgbà tí a fẹ́ gé àkàsọ̀ tí ń mú ìwò gòkè ni tí a bá ń bá àwọn àti èèyàn parí ìjà, nítorí wípé ìjà ní mú ìwò ogun òkè. Kódà bí àwọn ò bá rí ìjà gan, ó ṣeéṣe káwọn ọmọ tọ́jà. Ọmọọba ìtẹ̀síwájú kó lágbà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a gbà wípé ẹni tí ó parí ìjà láàrin oníjà méjì kò yẹ kó máa béèrè lọ́wọ́ ẹnìkíní pé ṣé ká parí rẹ̀ àbí ká má parí rẹ̀. A parí rẹ̀, a kó àwọn ọba agbègbè lọ bá bàbá Olúwo ní ààfin. Wọ́n sí àwọn náà ni wọ́n tún bẹ̀ bàbá Olúwo, ṣùgbọ́n wọn ò tún ṣèpàdé méjì tó fi ń fẹ̀rí ẹ̀ múlẹ̀ wípé wọn ò rán wa pé ká lọ parí ìjà tí wàhálà tó fi dé. A wá béèrè lọ́wọ́ àwọn ọba agbègbè, kí ló dìjà yín gan tí ò fi rọrùn láti parí? Bàbá Olúwo ni wọ́n fẹ́ máa talẹ̀, àwọn ò sì fẹ́ kí wọ́n talẹ̀ wo. Ìròrí yẹn dáa púpọ̀ jù, torí táwọn bàbá wa tí wọ́n lọ bàtà kí làwọn ó dé bá. Nígbà tá a dọ́dọ̀ àwọn ọba agbègbè kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn. Wọ́n ní wọ́n sọ pé káwọn ọmọ talẹ̀, wọ́n ní táwọn bá ti talẹ̀ ìwé ilẹ̀ àwọn ní káwọn ọmọ gbé wá, káwọn ọmọ buwọ́lu ìwé ilẹ̀ pé àwọn ní bàbá Olúwo àwọn làwọn talẹ̀ torí ilẹ̀ àwọn ní. Ṣẹ́ẹ̀sì mọ̀ ẹgbẹ́ ni ó buwọ́lùwé pé mo talẹ̀, owó ilẹ̀ náà ń kọ́. Ọmọọba ìtẹ̀síwájú kó lágbà. Ibi tí ìjà ti dènà, ó ní Agbowú fẹnu ara rẹ̀ sọ wípé òun lòún wá dìde wípé àwọn lọ jábọ̀ ńlé. Táwọn bá jábọ̀ ńlé ní táwọn ará ilé àwọn bá sọ, ṣé káwọn bá ti talẹ̀ ní ọ̀dọ̀ àwọn káwọn ògbéwè lọ́dọ̀ Olúwo kọ́ sáyìn rẹ̀ ní o. Ìgbà tó di ìpàdé kejì, àwọn sọ fún wọn pé àwọn ará ilé tiwa ò faramọ́ o, kí la jọba fún nígbà tí a bá ṣẹ̀ṣẹ̀ tó ń gbéwè wá sọ́dọ̀ yín pé kẹ́ ẹ buwọ́lu ìwé. Wọ́n ní èsì tí bàbá Olúwo sọ níjọ́ náà ni wípé àwọn tí ẹ rò pé ẹni tó gbọ́n ni wọ́n máa fi jọba ni, àwọn ò mọ̀ pé ẹ̀gọ́ náà ń bẹ́nu àwọn tí wọ́n máa fi jọba. Bàbá wa ń sọ tẹkúntẹkún wípé tí kì í bá ṣe àpèrè bàbá wa táwọn ń pọ́nlé, ó bá Rọ́ṣídì ojú ọmọ bíbí inú àwọn lọ. Ṣùgbọ́n nítorí wípé àpèrè bàbá wa ló wà lórí rẹ̀, ẹni ó bá sì ti wà ń bẹ̀ ó ti di bàbá ńlá wa náà nìyẹn.
ò jẹ́ káwọn in tó wá bí wàhálà tí wọ́n fi ń sọ pé wọ́n gbára wọn lẹ́sẹ̀ wọn ò gbára wọn lẹ́sẹ̀ ní Zone 11 nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a gbà wípé kò sí ajàmọ́ rẹ̀ kò sájàmọ́ parí a gbìyànjú àti parí rẹ̀ ṣùgbọ́n bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò parí o àpẹẹrẹ rẹ̀ ó sì hàn níjọ́ tí ikú bàbá yèyé ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ẹsẹ̀ kábíyèsí o ó gbìn gbàdúrà ọ̀ràn sọmọ ọlọ́mọ lẹ́ẹ̀kùlé ẹlẹ́kùlé ò gbọ́dọ̀ yájẹ́ ó kólówó pé ó gbowó ó kọ́wọ́ fà pé ó fọfà lẹ̀ àṣé kó lè bá a dìjà kó lè bá a dá pọ́nẹ́ kí Aláàfin ó lè rí jẹ́ ńbẹ̀. ẹsẹ̀ kábíyèsí fàlàfin akọ ẹ̀mọ́ tí ìbolóko pààlà ọ̀hàn níjọ́ tí wọ́n wá sí ilẹ̀ Ìwó tí ọba òjú bíi àárín 5 sí 10 lọ ní ọ̀dọ̀ bàbá wa Olúwo tí 20 àti 3 ń bẹ ní ọ̀dọ̀ Olówùkúta tí wọn ò lè ṣàfihàn àwọn ọmọ ọba àti mọ́gàjí nílẹ̀ Ìwó tìlú Ìwó gangan tí Olówùkúta sì ń ṣàfihàn ọmọ ọba àti mọ́gàjí Ìwó 40 àtẹyọkan lọ́dọ̀ tiẹ̀. ẹsẹ̀ kábíyèsí Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ bàbá mi Tádéṣe ó fọ̀run kẹ́ Abímbọ́lá kejì ó fọ̀run kẹ́ Erífọlámi bàbá Tárónwí tuntun ló jẹ́ lójú wa níjọ́ náà o nítorí wípé nígbà ayé bàbá mi Tádéṣe táwa ti dàgbà tá a ti gbẹ́jú tí bàbá mi Tádéṣe bá fẹ́ lọ sírú Òṣogbo gbogbo ọba agbègbè pátá wọ́n wà dárí jọ sọ́dọ̀ bàbá mi Tádéṣe wọ́n sin bàbá mi Tádéṣe lọ sóṣogbo tí wọ́n bá ń bọ̀ èyí tó bá kàn lù rẹ̀ lójú ọ̀nà kò ní dúró sílùú rẹ̀ yóò tún sin bàbá déwò tí wọ́n bá wá dé pálásì tán bàbá mi Tádéṣe ó wá wọnú ìyẹ̀wù wọ́n bọ́ agbádá ọlá tí wọ́n wọ̀ ọ́lẹ̀ wọ́n wá wọ jàlámíà wọ́n wá jáde síta sáwọn ọba wọ́n wá ṣàdúrà fún ìgbà náà gbogbo wọn tó máa lọlé. bàbá mi Tádéṣe wọ́n ní ìwà ìṣe ọ̀rọ̀ tí èèyàn fi lè gbà pé wọ́n tó forí balẹ̀ fún. a rò pé nǹkan dandan ni tẹ́lẹ̀ pé kí àwọn ọba agbègbè ó forí balẹ̀ fún àpèrè bàbá wa nítorí wípé àṣé kìí ṣe dandan àṣé torí pé àwọn tí wọ́n wà ń bẹ̀ mọ̀ wàhálù ni. àṣírí pé kìí ṣe dandan ṣẹ̀ṣẹ̀ tú sí wa lọ́wọ́ lọ́dọ̀ ọba Abdulrasheed Adéwálé Àkànbí ni o. àṣé ìfàlàsọdẹ̀tọ̀ tẹ́lẹ̀ ńgbà tá a wá rí ẹni kan tí ò kẹ́kọ̀ọ́ dójú àmì nígbèbí la tó wá mọ̀ pé ìfàlàsọdẹ̀tọ̀ nígbà náà tírú bàbá mi Aláàfin tí wọ́n bá wá wò Ìwó ní gbogbo ọba ó ti wá pàdé wọn kò ní jọ́nà méjì. Bàbá mi Olúwo ta náà ń gbà pé àwọn náà làwọn ń jẹ́ àwọn yòókù ní ń jẹ́ àwọn yòókù náà gbà pé àwọn làwọn ń jẹ́ bàbá tàná náà ní sì ń jẹ́ àwọn kò wá jẹ́ kí wọ́n rí nǹkan kan yà lọ́tọ̀.
gbogbo èyí là ń ṣe ní Mọ́gàjí àtọmọ ọba ń ṣàtúnṣe lórí rẹ̀ tí ó jẹ́ wípé àárí àtúnṣe ṣe o. Àfaradà àti ogúnjọ́ ó lé kan tí ọba Abdulrasheed Adéwálé Àkànbí ti dórí àpèrè títí tẹ́ pé ọdún 10 ẹ kíyèsí wípé aṣàfaradà gan. Kí ni ó wá fẹ́ mú àìlè faradà mọ́ wáyé? Gbogbo olóṣèlú lẹ̀ wó lè jẹ́rìí sí tá a bá dìbò gbogbo òwò tán tí wọ́n bá tí kó ìbò òkè ọba wọlé ẹnìkẹ́kọ̀ọ́ tí gbọ́dọ̀ kéde ara rẹ̀ pé òun ti wọlé. Òkè ọba yìí la wá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ní Ìyànà Ọ̀fà wá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú wa mẹ́ ni wọ́n ní àwọn làwọn ní ilẹ̀ tó fi dé odò ọba. Tuntun kọ́la dé sí tẹ́rùn pàdé òjò lọ́nà àṣẹ̀ṣẹ̀ débẹ̀ hàn. Gbogbo gbìyànjú wa wípé bí àwọn bàbá wa tí wọ́n lọ torí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ̀ ó ṣẹlẹ̀ láyé Adégoróyè àwọn ará bá abẹ̀ ò gbọ́ Erífọlá ní bàbá Káró wí àwọn tí wọ́n ń gbé agbègbè yẹn ò mọ̀ pé ìjà là ń bẹ tí Erífọlá ní bàbá Káró wí fi yanjú ẹ̀. Ó ṣẹlẹ̀ láyé Abímbọ́lá o àwọn tí wọ́n ń gbé agbègbè yẹn ò mọ̀ tí Abímbọ́lá kejì Samuel Abímbọ́lá ẹlòmíì tó lè pè ní Àdìátù Abímbọ́lá Ọmọ́tọ́ṣọ̀ wọn ò mọ̀ tí Abímbọ́lá fi yanjú ẹ̀ o. Ìgbà tí Abímbọ́lá gbéṣẹ̀ tán ó tó ṣẹlẹ̀ nígbà tí àpèrè tó ṣòfò láàrin ọdún 10 tá a fi dún yè ní àárín Abímbọ́lá sí bàbá mi Tádéṣe. Àwọn ọ̀tọ̀kùlú ló jẹ́ káwọn ará abẹ̀ mọ̀ tí wọ́n fi yanjú ẹ̀. Kí Ọlọ́run bá ní san bàbá mi Lámúyè kí Ọlọ́run bá ní san bàbá mi Tádéṣe ní bàbá mi Lámúyè ní ẹ̀san rẹ̀. Nígbà tó dáyé ọba Abdulrasheed Adéwálé Àkànbí 40 àgbà lẹ́ni kankan ò lè débẹ̀ mọ́ lókè ọba báyìí o. Ẹni kankan 40 àgbà tí ọmọ ìwò ṣe kékeré sí tí wọ́n dàgbà sí tí dúkìá wọn bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìmí ẹ̀kan lọ́dún ní ó wálé nígbà léyá wọn ò lè dé bí 40 àgbà mọ́ ní òkè ọba báyìí. Kìí ṣe wípé ọba Abdulrasheed Adéwálé náà ò gbìyànjú o ṣùgbọ́n bí àwọn tó lọ ti máa gbìyànjú kọ́ àwọn tó lọ wọ́n pe olóṣèlú ìlú wọ́n pe ọ̀tọ̀kùlú ìlú wọ́n pe àwọn ọba agbègbè wọ́n wá dá agbára jọ wọ́n fi yanjú rẹ̀. Ẹ wá sọ ọba agbègbè wo ni wọ́n pè? Sáàmù tó jẹ́ wípé ìjà wọn ní múwò gòkè ni wọ́n pè? Ọ̀tọ̀kùlú ìlú wo ni wọ́n pè? Olóṣèlú wo ni wọn ò ti fi ká lọ ojú kan náà gbọ̀nràngàdà dọ̀tẹ́? Ìdí nìyẹn tó fi jẹ́ wípé ẹnu àìtí ìwọlé wá bá wa níwò kí wọ́n wá máa mú wa lẹ́yọ kọ̀ọ̀kan níwò ìbáyìí àwọn Ìwó board of trustee ní ká gbé òṣùbà yẹn fún. Ọlọ́run má pè wọ́n pa. Ẹni tó jẹ́ adarí wọn Professor Ọláyé Olúròdé Ọlọ́run má jẹ́ kó rébù ẹ̀yìn. Gbogbo ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ Ọlọ́run má fún wọn lókun àtagbára. Lẹ́yìn ọ̀rọ̀ pápá yìí a wá ń gbọ́ oríṣiríṣi
ẹ wo gbogbo ẹni tó bá ní ẹ̀rọ ìléwọ́ lọ́wọ́ kó lọ wo abẹ́ àríwísí ọ̀rọ̀ tí bàbá wa Olúwo bá kọ sí orí ìtàkùn ayélujára, kó wá lọ wo abẹ́ àríwísí tó bá jẹ́ 100, ní tó dá mi lójú ní pé 90 níbẹ̀ ìwo ni wọ́n mọ̀ bú. Ìwo ni wọ́n mọ̀ bú. Tábà tí ń bú ọba Abdulrasheed, wọ́n ti ń bú o oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n sọ sọ́ba kan rí nílẹ̀ Ìwó. Wọ́n ti tọ́jú rẹ̀ láròrí ni ẹlòmí ó sọwọ́ báyìí tí ó fi ṣe sáìn, ẹlòmí ó wà mọ́ bú ọmọ ọba pé ṣé àwọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ni àwọn ọmọ ọba alẹ̀ Ìwó ni tó fi jẹ́ pé irú eléyìí ni wọ́n wá rí fi sórí àpèrè. Ẹlòmí ó mọ̀ bú àwọn afọbajẹ pé àwọn afọbajẹ oníjẹkújẹ, ṣùgbọ́n ẹni tí bá ń bú afọbajẹ àbí ń bú àwa ọmọ ọba, ká kọ́kọ́ sọ ti afọbajẹ, bóyá kò rí ìgbésẹ̀ táwọn afọbajẹ ti gbé ṣáájú níjọ́sí. Nínú afọbajẹ 14 tí 13 fọwọ́ síwèé wípé àwọn ò fẹ́ ọba Abdulrasheed Adéwálé Àkànbí. ọmọ ọba ìtẹ̀síwájú wò lágbà. Kí ni wọ́n tún fẹ́ kí afọbajẹ ṣe? Àìkúkú ti bi ìrìn ẹsẹ̀ dá òbúrẹ́ wà mọ́. Ọmọ ọba lọmọ ọba ọmọ jẹ́, kéèyàn bá sì tí ì dépò ẹ̀ ní mọ̀wẹ́, kò sí tó burú ń bi kí èèyàn ó fi ẹni tí ò mọ̀wẹ́ joyè, tó bá sì fi joyè tán tó yọwọ́ kọ́wọ́, ṣé bí ìgbésẹ̀ náà ni wípé àmọ̀ pẹ̀lú ọwọ́ tó yọ rè wá máa lọ, kí lẹ tó fẹ́ ká fọwọ́ jẹ́ ó ṣe? Baálé ilé ń fọwọ́ ọ̀tún tẹ́ní, ó ń fi ọwọ́ òsì tú okùn ṣòkòtò, ìyàwó tó ní òbóun sáré ọmọ, bóun ni wọ́n tún ṣe báyàn sáré ọmọ o. Tí wọ́n bá tiẹ̀ wá ń bú àwọn ọmọ ọba àgbà, kí sì nìdí gbígbà wa? Òun ni wípé ara ẹni ò ṣe é lù kúnkún. Ilẹ̀ Ìwó yàtọ̀ sí gbogbo ilẹ̀ yòókù o. Àwọn ìlú míì wọ́n lè wá láti ibì kan kí wọ́n jọ wá pàdé kí wọ́n tẹ̀lúdó. Ó lè jẹ́ èèyàn 3 àbí 4 ni wọ́n tẹ̀lúdó tí wọ́n jọ ń pín ọba jẹ. Ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá, ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá, bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn, ẹ̀jẹ̀ kan náà kọ́ ló wà lára wọn. Tìwó ò rí bẹ́ẹ̀. Bàbá ẹyọ kan ló bí gbogbo wa tá a yà sí 4. Bàbá kan ṣoṣo ló bí gbogbo wa tá a yà sí 4. Tí kan bá wà lórí àpèrè nínú wa, ẹ̀jẹ̀ wa ni, ẹbí wa ni, bàbá wa ni, àwa láti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀, ìlú kan náà láti jọ wá. Ṣé mọ̀ yí pé yóò ṣòro láti lè bára wa jà lájàdíjú? Ó dìgbà tá a bá tó ṣàtúnṣe dáàyè tá a ṣàtúnṣe dé yìí tí ó gbọ́. Àbá tí wá sùúrù wa ìbá tí jó tán o. Kí ló wá fà tí sùúrù wa fi jó tán? Ẹ wá ní oyè ọmọ ọba tí ọmọ ọba máa jẹ bíi mọlúbìnrin, mọdérin, mọjírin, mọríwàhù, jókòó tọ́ wá tá a bá ti fẹ́ jẹ́ mọ́ mímì. Owó là mọ̀ kó wá tá a fi wá mọ̀ jẹ́ lọ́dọ̀ yín. Owó ẹni yẹn ẹjá lọ́dọ̀ mọ̀. Ọlọ́run wá kádàrá kí n sọ̀rọ̀ wájú wọn níjọ́ náà. Mo ní bàbá mi, àpèjúwe ń tẹ́ ń sọ yìí, ó dàbí ìgbà tí bàbá wa tó jọ bí àwa àti yín tó fi lélẹ̀, tá a ní kẹ́yìn ò mú yàrá kan àti pálọ̀ kan kẹ́ ẹ máa gbádùn ẹ̀, káwa yòókù wa fẹ́ mú yàrá kọ̀ọ̀kan tẹ́lẹ̀ mọ́ gbogbo rẹ́ǹtì lọ́wọ́ wa.
mo ní ṣé yóò sì rọrùn bẹ́ẹ̀ kò sí ní táàgì tán wọ́n láwọn ọmọ gbowó ọ̀dà kó yá àwa ọ̀dọ́ tá a lọ ni wọ́n fojú kékeré wò wá ẹjẹ́ á padà sọ́dọ̀ àwọn bàbá a bá lọ bá àwọn bàbá mọ́gàjì wọ́n ní etí wo ní gbọ́ àwọn ọ̀gbọ́n rí látijọ́ táwọn ti délé ayé àwọn tí wọ́n bá Adégoróyè ló gbà ní láyé Adégoróyè tí wọ́n bá pèèyàn pé kó wá joyè ọmọ ọba Adégoróyè ni ó tún fún lówó lápò ara rẹ̀ pé fi robì fáwọn èèyàn tí wọ́n bá wá wọ́n ní láyé Abímbọ́lá bó ṣe rí nù láyé Tádéṣe tó sojú tiwa 20,000 ni bàbá ọkà lé èèyàn lọ́wọ́ èyí tó sojú wa tó bíi 2 àbí 3 pé bá lè jù rẹ bá dé fi ṣe 20,000 nípa ńgbà náà o ó tó nǹkan ṣe o gbogbo èyí la fi ṣàkàwé fún bàbá wo Olúwo nígbà táwọn mọ́gàjí àti àwọn ọmọ ọba alẹ̀ wo lọ bẹ̀ bàbá wo Olúwo ní kò sí tọ́jọ́ o àwọn ọmọ gbowó náà ni o ibẹ̀ ni àwa náà ti wá sọ wípé àwọn bàbá àwa fẹ́ yarí àwọn bàbá mọ́gàjí ní ẹ má yarí àìlọ́ọ̀dọ̀ ọba lẹ́ẹ̀kan kọ́ gbantá bá wí ẹ jẹ́ alọ lẹ́ẹ̀kejì kò yàtọ̀ alọ lẹ́ẹ̀kẹta kò yàtọ̀ alọ lẹ́ẹ̀kẹrin kò yàtọ̀ ńgbọ̀dẹ lẹ́ẹ̀karùn wọn láwọn ò fẹ́ rí wa láàfin mọ́ wọ́n ní Olúwo sọ pé òun ò fẹ́ rí yín mọ́ o tọ́ ńgbà tá a bá wá ní ẹ̀hónú tÓlúwo lóun ò fẹ́ rí wa mọ́ ń bo ní a máa lọ a jẹ́ wípé eléyìí yóò ní gbọ́ o ẹnìkan fi ń dápara lẹ́ẹ̀kan ó ní àwọn ìran kan jẹ 9 léra wọn ẹjẹ́ lè yọ jẹ 2 léra wọn káwò ẹgbẹ́ yọ kan lọ́dọ̀ọ́mú dọ́dọ̀ ẹ̀yìn ò mọ̀ pé ìwà lèèyàn fi rọmọ àdúgbò fẹ́ ẹyọ kan tí ẹ̀tọ́ jẹ́ lóṣù gbogbo yìí o tọ́bá wá sàwọn ni wọ́n jẹ 9 nǹkan ìdínú tó fi yẹ kẹ́ kí àwọn bàbá mi pé Ọlọ́run pé kí wọ́n lo 100 ọdún àtẹ̀yọ kan wọn pé ní pèbí ẹjẹ́ àṣẹ kábíyèsí fáwọn àgbà tí wọn ò bá lò pé àwọn náà bálabàla ni wọ́n máa ṣe máa kíyèsí o tẹ́ bá rọ́mọ kìnìún láàrin ìjù rere ìwà bí ọba ò ní jìnnà sí o tẹ́ bá sì rọ́mọ òfìjẹ tẹ́ mú wá sáàrin ọlá pé kó lè bá wà tọ́lálá níjọ́ tó bá ti rẹ́sìn ní òtún mọ̀ òun kó pupa kó kú fẹ́ sí ọmọ èèyàn àtàtà ní ìsíwáwú o èyí tó wá mú wa jáde nísìn a ti pera wa lórúkọ oríṣiríṣi níwò kọjá o táwọn ọmọ ọba dákẹ́ o bíi àṣẹ dandan emir emperor àrólé Olódùmarè gbogbo ẹ̀ láti jẹ́ kọjá lọ ọmọ ọba ò sọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ wípé orúkọ téèyàn bá ń dá jẹ́ ilé èèyàn máa pè ní bó ṣe wù ú èèyàn lè dé Ìbàdàn kó jẹ́ Sàámú orúkọ tó bá wọ ọmọ ní jẹ́yìn odi ṣùgbọ́n ó kọ gbogbo wa èèyàn ò lè gbójú sókè kó sì wọlé kó pé òun fẹ́ change ẹ adákẹ́ èyí tó wá mú ẹ̀mí sùúrù wájó tán òun ni Aláàfin Ìwó kí Aláàfin ó tó máa jẹ́ Aláàfin ó ní ìtàn tó rọ̀ mọ́ kó tó máa jẹ́ Aláàfin kí Ọwá ó tó máa jẹ́ Ọwá ó ní ìtàn tí ó sọ pé in tó so mọ́ rẹ̀ tó ń fi ń jẹ́ Ọwá kí Ọ̀ràngún tó máa jẹ́ Ọ̀ràngún ó ní ìtàn tọ́ràngún fi ń dọ́ràngún kí Ọ̀ọ̀nìrìṣà kò tẹ́mọ́lẹ̀ tẹ́mọ́ ẹni okùnmọ́ ló sùn kùnmọ́ lága ọ̀jàmọ́ ló kó láàlà sọnà kó tó mọ̀ jẹ́
Ọọ̀ni onítàn tọrọ mọ́ àwa náà dá ń jẹ́ Olúwo tilẹ̀ Ìwó nítàn téèyàn ò bá mọ̀ tán a máa béèrè ọmọ ọba ìtẹ̀síwájú Ìwó làgbà. àti pé dúkìá àjọ ni lórúkọ wa tá a jọ ń jẹun kìí ṣe dúkìá ìdílé kan kìí ṣe dúkìá ẹnìkan ṣoṣo agboolé 140 ní ìjọba ńlẹ̀ Ìwó òun gẹ́gẹ́ bí ẹnìkan agboolé ẹyọ kan nínú 140 ló ti wá ìwọ nìkan ṣoṣo wà kéǹjì ó pààrọ̀ orúkọ tí àwọn bàbá tiwa ti fi wálẹ̀ ṣe pé kìíní sọ pé wà lọ́mọ àlè ni ó kọ táà ní tàn táà ní ọ̀rọ̀ táà ní àṣà tó so mọ́ ẹ lọ bèèrè Aláàfin Ọ̀yọ́ nìkan ní jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀sìn kábíyèsí bá láàfin òun nìkan ló sì ní Ọ̀yọ́ Mèsì sí àwa náà máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sápàrọ̀ Ọ̀sà sápàrọ̀ Jagun ápàrọ̀ Ǹtọ́ ápàrọ̀ Ọ̀dọ̀fin Àró Àgòrò àwa ní Ọ̀yọ́ Mèsì làwa náà fẹ́ máa lò àbí Ìwó Mèsì nítorí ìdí èyí gbogbo ìdílé mẹ́tẹ̀ẹ̀ta tí 40 mọ́gàjí àti ẹyọ kan ń sọ nígbà tó báyìí wípé àwa ò jẹ́ Aláàfin Ìwó Olúwo tilẹ̀ Ìwó ni àwa fẹ́ máa jẹ́ ńlá sì máa jẹ́ títí táyé ó fi parẹ́ ibikíbi tí èèyàn bá ti wá fẹ́ pààrọ̀ orúkọ wa sí nǹkan míì kọlọ tẹ̀lú mi ìdò tí ó ti máa jẹ́ orúkọ tó bá fẹ́ jẹ́ kìí ṣèlú Ìwó tẹ́lẹ̀ yìí o nítorí ìdí èyí ìta ń sọ fún ìwé ìròyìn a ti sọ fún gbogbo mùsùlùmí ilẹ̀ Ìwó tá a ti kọ sínú ìwé àwọn ẹ̀sùn ìṣe àtiwá Adéwálé Àkànbí tá a kọ̀ tí wọ́n ṣiṣẹ́ lórí rẹ̀ tí wọ́n rábọ̀ mú wá fún wa láti bí odidi ọdún kan báyìí a ti sọ fún gbogbo Kìrìsìtẹ́nì ilẹ̀ Ìwó fún láti bí ọdún kan ní ìsìn tí wọ́n rábọ̀ kankan mú wá fún wa a sọ fún lẹ́gbẹ́lẹ́gbẹ́ a sọ fún lọ́gbàlọ́gbà pẹ̀lú ìwé àtẹ̀rí tá à ń fún wọn tí wọ́n sì ń sáìn rẹ̀ tí wọ́n sì ń sọ pé àwọn rìsíìfù rẹ̀ a sọ fún gbogbo lọ́balọ́ba ilẹ̀ Ìwó tá à ń pè ní Ìwó Traditional Council kó tó di wípé sùúrù wá dó tàn yìí o tí a tún sọ fún Ìwó Board of Trustee o wọn ò ráwọ̀ kankan mú wá fún wa lórí rẹ̀ bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí o láwa rí wípé bóyá àgbégbọ̀nà ká pariwo ká ló jẹ́ kó rí bẹ́ẹ̀ tá a bá wá tó pariwo fún gbogbo aráyé tí wọn bá tún gbọ́ báyìí àwa ní kọ̀ láti fẹsẹ̀ òfin tọ́ nítorí ìdí èyí lẹ́yìn gbogbo akitiyan wa yìí tá a bá rí wípé pàbó náà ló tún já sí ìṣe ìwà ata tá a gún lódó tá a lọ́lọ́lọ́ kò tó padà kò ní ní nǹkan kan mí bí wípé àgbàlẹ̀ ẹ̀jọ̀ lọ àwa ń rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Nurudeen Jackson Adeleke kó bá wa mójútó ilẹ̀ Ìwó nítorí wípé àìbá wa dá sí ariwo tá ń pa ló jẹ́ kí àlàbọ̀rùn ó dẹ̀rù mọ́ wa lọ́wọ́ o ó yẹ mo máa ń sọ níbikíbi wípé kò sí tó burú ní ìparí ká fi gi àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá kọ́lé alámọ̀ tójò wá ń bọ̀ tí wọn ò rí gigidi èèyàn lè fi gi àròlé rólé o kójò mọ́ bá dalẹ̀ àlàpàwò ṣùgbọ́n aburú gidi ni kí igi àrèrè ó yọwọ́ káwá àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n wá má lè péjọ padà kí wọ́n pààrọ̀ rẹ̀ sí igi ìrókò
wọ́n ti forí korí wọ́n ti fi igi àrèrè rólé o igi àrèrè ti yọwọ́ o àwọn agi ìrókò subhana rabbika.